ló ń jẹ́ pìtì. Postilion 2. Ogun táwa fi ń gbádùn ayé ara wa nù. Ẹrú kú ti wọlé orí ìyàrá bá kí ni gbogbo wàhálà ìbàdàn náà. Kí la tó ń dúró mú báyìí nìsín? Àní ọjà máa lọ bí òun gbé mi lọ, ó tún ń yá káàkiri. Èmi mo sọ fún orí ń fọ́ mi fẹ́ ra oògùn bíbá oògùn náà tà ní Shoppers Drug Mart náà. Ṣé bọ́ọ̀lù sọ gbogbo orí ń fọ́ ẹ lánàá? Ṣé mi ò ti wá ní dọ́gbọ́n síra mi? Èmi ti dọ́gbọ́n síra mi. Mo ti sọ́ọ̀tì sọ̀rọ̀ ayé mi. Èmi mọ̀ gùn wá láti Nàìjíríà. Oògùn tí mo mú wá láti Nàìjíríà mo ti lò gbogbo aburú tí ń ṣe mí ti lọ. Mo gùn wá láti Nàìjíríà. Why do I sọ pé orí ń fọ́ ẹ lánàá? Mo kàn sọ fún ọ ní nígbà tí mo ti ṣàlàyé fún ọ nísìn tó ní kí n dúró pọ̀ fẹ́ wá rògùn ọjọ́ kejì èmi ọmọ ọlọ́mọ mo tó lè túnú báàgì mo ti mógùn mo ti lò orí ibú tí ń ṣe mí ti lọ. O ṣeun àbúrò mi Ṣèkínà mo bá àwọn oògùn kékeré kan lọ́wọ́ rẹ̀ báyìí fún wọn á bí pé Ṣèkínà kí ló ń bá àwọn oògùn ṣe ó ní torí ibú bá ti wà lára àyàn tára àyàn ò bá yá tí gbogbo orí burúkú bá ń bẹ lára àyàn pé oògùn ni ó flush ẹ lọ. Kí lorúkọ oògùn náà? P square àbí kí lorúkọ ẹ P2 èmi gbà tẹ́mi wá fẹ́ travel tí mo ti mọ̀ pé lówó kan tí mo fẹ́ mọ̀ waste mo fi rògùn káàkiri kan lọ jí oògùn ẹni oògùn pọ́nú báàgì rẹ̀ mo kàn lọ jí ni mo yá ń lò wẹ́rẹ́ mo ṣe wà láàárọ̀ yìí mo ń ti lo mẹ́rin ní. Oògùn olóúnjẹ pìtì. Postilion 2. Oògùn táwa fi ń gbádùn ayé ara wa nù. Postilion 2. Orí pé òun gan ló jẹ ní flat tummy. Ṣé àbúrò ẹ sọ fún ẹ nǹkan tí Postilion 2 ń ṣe? Àló sọ fún mi pé tí nǹkan bá ń ṣe èèyàn tí nǹkan bá ti ń bẹnu ayé èèyàn ni ó flush ẹ lọ ṣé bá burú lórí fífọ́ mo ti flush ẹ. Ok, ó ti yé mi. Tábùrú bá ti wà láyé èèyàn àti kó bá wà lára èèyàn ó máa flush ẹ wálẹ̀. In fact nǹkan kan tó wà lára ẹ̀ ó ṣe máa dúró sára ẹ̀ kò lè flush lára ẹ̀ ó máa dúró sára ẹ̀ ni. Lọ́nà Postilion 2 tẹ́ kọ́ fi ń ṣẹ́yún kọ́kùnrin bá ti dà sára obìnrin wọ́n máa fi ń wọ́ọ̀ṣẹ̀ wálẹ̀ làkúrò ìparọ́ fún ẹ ló lọ jí. Ó lè ti da. God have mercy upon us. Wà all right. Anyways. Tọkùnrin bá ti dà sára obìnrin tó bá ti lò ní mọ́ wálẹ̀. Náà. Wọ́n ní Muslim làbí náà èmi kàn ṣe wòlímọ̀. Wà òkè. Mo ti fẹ́ panumọ́ o mo ti fẹ́ panumọ́ ṣùgbọ́n mo láyè kàrámọ̀ àbúrò mi ogun tó fi ń flọ́ọ̀sì kí ni ọmọkùnrin lára ọmọbìnrin ló fún mi tí mò ń lò fún Panadol. Sori pé lórí burúkú ọmọ ni ọ́. Sọ́fẹ́ bà tèmi jẹ́ ni. Ṣébi tá a fẹ́ kú sí làwọn àyìn ni sọ́fẹ́ bà tèmi jẹ́ ni. Ṣé pìtì? Sáà ní kó mi tó dúró sí ni. Ọ̀dà èmi ò ní kọ́ mọ́dún òde yẹn o ebi ń pa ẹ̀mí ojú mi ló ti kó nù yìí. Ebi ti fẹ́ lu ayé wọn fọ́. Ara mi ò yá kó tẹ wà mo ronú o ẹ̀mí ẹ̀ ló mo ti sọ fún ọ lónìí pé mo ronú o ebi ti àkọ́kọ́ pa mí náà. Ebi ti yà wọ́n ní wèrè. Ìdúró ìdúró o ti kàmí wá lóye mo wá bàtẹ̀ mi yá mi ebi pa mí o yé. Sori pé lórí burúkú ọmọ ni ọ́. Mo ti rò kó ògùn kankan fún mi ní nǹkan tí kò bọ́lọ̀ fúnra ní lọ ń pọ̀ sáré àwọn ìbò mọ̀ ṣe fídíò pé yé wọ́n. Orí rẹ̀ fẹ́ dà àwọn ẹgbẹ́ wọn bí. Ọ̀gbẹ́ni gba káàdì ẹ ló ti rí gbogbo ẹ mo ti wọ àwọn káàdì ẹ tó bá nídìí ATM rẹ lọ sa gbogbo ẹ mẹ́wọ́n mo ti tán fún ọ lẹ́yọ kọ̀ọ̀kan mo ti kán gbogbo ayé káàdì ẹ bàjẹ́ ìwọ́n ṣe prank fẹ́mi ọwọ́ àti lọ́lẹ̀ rán alájẹ lọ́dọ̀ àwọn ìbòsàn fẹ́ wọ́n ti bímọ lé bí mo ṣe ń gbé káàdì ẹ lórí mọ́sínì bá wọ́n níwèé ìbọ̀ bí ìtọ̀dọ̀ wa máa ń gbélé lórí ìsìnú pampan decline lọ sa gbogbo ẹ̀rọ nínú káàdì ẹ o mo rí pé o fi káàdì o fi prank normal ṣe bọ́ yẹ kọ́ ọ̀yọ̀ kan fún mi kí n lọ náà ni ọwọ́ akọ́ ogo káàdì fún mi ọ̀ ń prank. Ní sùúrù káàdì mi dà kó bá bá mi ṣe mo stop ẹ̀ náà. Lọ kẹ́rùn-ún rẹ̀ nù store mẹ́rin. Kò kọ́ káàdì. Mo kán gbogbo ẹ̀ o. CD card. Mo ti kán. CIBC. Mo ní mo kán gbogbo káàdì òun kò lẹ́yọ̀ kankan. Ó ní kò tó draw síwájú ẹ̀ bá tó fi picture mi sí like my health card. Ìsọ̀ránsì àbí kankan. Mo ti kán wèrè o. Èmi ní kán gbogbo káàdì káàdì wà lọ́wọ́ ẹ̀rọ. Ní ṣe sí é. PR card mi like èyí tó kọ permanent resident. Gbogbo káàdì tó wà ṣé mo ìwọ òkè. Kí ni sí ọ káàdì mọ kán? Ṣé mo kán rí ayọ̀? Mo kán rí ayọ̀ rẹ ni. Ó kọ́ káàdì mi. Mo dára. Ó tún fún bò ṣeré. Wà á lọ kó ẹ̀. Àbíkò ní ilé. Gbogbo káàdì ni mo kán. Dúró bẹ́ẹ̀. Ìgbìmọ̀ lè tó ṣe báyìí. Ilé dúró ṣe. Káàdì mo kán. Ìwọ́n tẹ̀sí brad bill àdébí pa mí ò ṣe brad. Irú èpè wo la lè gbé iṣẹ́ náà? Síbẹ̀ lóòótọ́. Ṣé nǹkan rẹ ni nǹkan tí mo kán ni? Wọ́n ṣe bó ti ṣe. Ẹ wọ́n mi bá yá. Wọ́n ṣe wọ́n mi jẹ́ kí mo ronú. Ìwé ìgbẹ́lu mọ̀. Ìwé ṣe bí ìwé nọ́mọ̀nọ́mọ̀ pépà náà yọ jẹ́ ni.
ṣe bí pa mí mọ kankan di olóore mi. kò parẹ́.